Bible says, I will not die, but live and declare the glory of God in the land of the living. You are the one that will claim every good thing for yourself. If they say there's going to be doom, say that is not concerns you. That is not your own. Minus Jesus Christ in our life, we become nothing. We become nothing. No Jesus, no anything in our life. And whatever we have, whatever power we have, whatever authority we have today is because Jesus lives in us. Today, I speak with authority of the Holy Spirit that in the name of Jesus, you will be fruitful in the mighty name of Jesus. Agbára ńlá kan wà èyí tó ń dógun dúró, agbára ńlá kan wà gbé wọ̀ mí o bàbá. Agbára ńlá kan wà èyí tó ń dógun dúró, agbára ńlá kan wà wá gbé wọ̀ mí o bàbá. Agbára ńlá kan wà èyí tó ń dógun dúró, agbára ńlá kan wà wá gbé wọ̀ mí o bàbá. Gbé wọ̀ mí o bàbá, gbé wọ̀ mí o bàbá. Agbára ńlá kan wà èyí tó ń dógun dúró, agbára ńlá kan wà wá gbé wọ̀ mí o bàbá. Ẹ̀mí mi máa wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀. Díẹ̀ ọmọkùnrin ò tó, má jẹ́ káyé òbògo mi jẹ́. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀nà ọ̀tun ni mo gbà yọ lónìí. I come in a new dimension today. I'm so sorry for all our English speaking people today. I'm going to minister purely in Yoruba language. So, and I believe even if you don't understand the language, you will feel the presence of God. That's one thing I'm sure of. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò gbogbo àgbáyé níbi tí ọwọ́jà afẹ́fẹ́ yìí ń dé ní wákàtí ọ̀wọ̀ yìí. Lónìí a tún ti pàdé lórí ètò wa My Moment of Positive Change, wákàtí àyípadà rere. Wákàtí àyípadà rere. Tí a bá ń fẹ́ àyípadà rere nínú ayé wa, ẹ jẹ́ máa wo àwọn ètò yìí nígbà gbogbo, torí pé pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mọ́ a ó rí àwọn ọ̀nà àbáyọ láti rí àyípadà rere nínú ẹbí wa, nínú ìgbéyàwó wa, níbi iṣẹ́ wa, lórí àwọn ọmọ wa. Ẹ̀mí mọ́ sì máa tọ́ wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, ọba tí ń gbani, ọba tí ń lani, awímáyẹ̀ wọn sọ̀rọ̀ mọ́yẹ̀. Agbéga lónìí torí pé fún aláǹfààní láti wá sí ìpàdé lónìí, láti ti wá níwájú yín. Ẹ gbà ọpẹ́ wa. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ, a sì fẹ́ gbàdúrà. Ẹ̀mí mímọ́ oní nǹkan, ẹ gbà àkóso. Olúwa sọ agbára rẹ kalẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ọkàn gbogbo ojú tí ó wo prógráàmù yìí, jẹ́ kí wọ́n rí ìbùkún gbà. Gbogbo ọkàn tí ó mọ fi ọkàn bá lọ, Jésù máa tú wọn sílẹ̀. Gbogbo ẹni tí ó gbọ́ wa lónìí, agbára rẹ kó wọnú ayé wọn lọ, kí ògo jẹ́ ti orúkọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọba tí mo sìn yí aláàánú mi ni, Jésù tí mo sìn yí aláàánú mi ni. Ọba tí mo sìn yí aláàánú mi ni, Jésù tí mo sìn yí aláàánú mi ni. Kì í sọba bí Ifá o, kì í sọba bí àwọn òrìṣà. Jésù tí mo sìn yí aláàánú mi ni. Jésù tí mo sìn yí aláàánú mi ni. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run, láti inú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Rock Yorùbá Parish, tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la kalẹ̀ sí. Gbogbo ọjọ́ ìsinmi láago 9:30 la máa ń fi ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀, Sunday School. Ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ yìí. Gbogbo ìsìn wa ní ìsọjí, ó sì kún fún agbára àti ìmísí Ọlọ́run. Olówó bá ọ pàdé bó bá ti ń wá. Ogun ayé rẹ̀ ó sì máa ṣẹ́. Wàá sì bẹ̀rẹ̀ sí, ìgbé ayé rẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní di ọ̀tun. Lórí ètò yìí lónìí, ohun tí
kó tó di pé mo lọ nú ètò mo fẹ́ rán wa létí wípé àjọ̀dún wa ọdún keje tí ìjọ náà ti bẹ̀rẹ̀ ìjọ Yorùbá Parish ní Amẹ́ríkà ń bì pẹ̀lú ògo Ọlọ́run ní ọdún tó kọjá la pé ọdún méje ṣùgbọ́n àkókò tí àwọn bàbá wa fún aláǹfààní tó ra fẹ́ kí wọ́n wà ń bẹ̀ tá a fẹ́ ṣe celebration 7 years anniversary ó bọ́ sí on the 18th and 19th of October ọjọ́ kọkàndínlógún on the 19th and 20th of October ọjọ́ kọkàndínlógún àti ogúnjọ́ oṣù ìkẹwàá ọjọ́ sátidé ogúnjọ́ yẹn aago 3 ìrọ̀lẹ́ la ó bẹ̀rẹ̀ prophetic praise láti fi yin Ọlọ́run lógo prophetic praise láti fi gbé orúkọ Ọlọ́run ga ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ló ń bọ̀ ń bẹ̀ tó yẹ wípé ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wákàtí méje gbáko la ó fi yin Ọlọ́run lógo láti aago 3 sí aago 10 alẹ́ ọjọ́ Sunday nípa bámbárì bẹ̀rẹ̀ láti aago 2 ọ̀sán títí di nǹkan bí aago 5 ìrọ̀lẹ́ bàbá wa àwọn regional pastor wa wọ́n máa wà ń kalẹ̀ pastor Adé Ọ̀kànrèdé àwọn náà máa wà ń bẹ̀ bákan náà ni provincial pastor wa pastor Ṣọlá Awóbàjì wọ́n máa wà ń bẹ̀ zonal pastor wa gan máa wà pastor Obi Àgádá àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo Houston Texas yìí ẹ̀dí àjọ pàdé ó jẹ́ àkókò ìyanu ńlá tí Olúwa fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa ẹ má jẹ́ àpàdánù program yìí kí la fẹ́ gbàdúrà lé lórí dídojú ìjà kọ àwọn ẹ̀mí àìrí dídojú ìjà kọ àwọn ẹ̀mí àìrí ṣe rí ayé tí a wá yìí ayé kan so tí a wá yìí àtọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin kálukú wa jagun ni ẹni tó bá dẹ̀ jagun ni ó mórí délé ẹni tó bá ṣẹ́gun tó ṣẹ́gun òní ó mórí délé ẹlòmíín wá sáyé yìí ó ti forí kóná kò lè dé èbúté tó yẹ kó dé kó tó kásẹ̀ ńlẹ̀ ẹlòmíràn ti ẹ̀wà ogun yẹn le débi wípé kò tilẹ̀ tún fún un ní ìbújókòó nínú ìjọba Ọlọ́run torí ẹ̀ ni a ṣe mú ní òkúnkúndùn láti fi gba àdúrà dídojúkọ àwọn ẹ̀mí àìrí ó fẹ́ gbé ìgbé ayé tó ní ìtumọ̀ ó fẹ́ gbé ìgbé ayé tó ní àlàáfíà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbàdúrà o ó gbọ́dọ̀ fi ayé rẹ fún Kristi Jésù kó wà nínú Ọlọ́run torí pé àwọn tá à ń bá jagun wọn kì í ṣe ẹlẹ́ran ara àwọn ẹ̀mí àìrí ni àwọn ẹbọra ní òkùnkùn ayé yìí a ó bẹ̀rẹ̀ láti inú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 10 sí 13 ẹsẹ̀ 10 sí 13 máa kà lédè òyìnbó àmì lédè Yorùbá ẹ̀yin tí ẹ wo òyìnbó ẹ máa kà á ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù nítorí kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara lè àwa ń bá jìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi nígbà tí ẹ̀yin bá ṣe ohun gbogbo tán kí ẹ sì dúró ẹwà àwọn tá à ń bá jagun àwọn aláṣẹ àìrí àwọn aláṣẹ àìrí àwọn aláṣẹ bíi òkùnkùn ayé yìí àwọn tó ń control universe ayé yìí nìyẹn Jésù sọ̀rọ̀ kan ó ní aládé ayé ìwá sọ́dọ̀ mi ó ní kò rí nǹkan kan nígbà tí ìdí ẹ̀ tí Jésù fi wá sáyé tó fi wá jagun tó sì ti ṣẹ́gun ìyẹn ní bẹ́ẹ̀lì ṣe sọ fún wa nínú ìwé Fílípì orí 2 bákan láti ẹsẹ̀ 9 sí 11 ó ní a sì fi orúkọ kankan fún wa lé abẹ́ ọ̀run tí ó ju gbogbo orúkọ lọ èyí ni ní orúkọ Jésù kí gbogbo kó máa wólẹ̀ àwọn tí ń bẹ lé ọ̀run àti àwọn tí ń bẹ lé ayé ẹ wá wo àwọn tí à ń bá jìjà kadù àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run tí Ọlọ́run bá ṣe ọ lójú tí o bá rí àwọn alágbára tá à ń bá jà yìí ọmọ wípé jíjáde wíwọlé gan ìyanu Ọlọ́run ni ẹ̀mí mímọ́ tó sì wà ní ayé ìsìn ló ń tẹrí àwọn agbára wọ̀nyí ba bí kò ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ kàn gbọ́ pé ásídẹ́ǹtì kan ṣẹlẹ̀ níbì kan ẹ gbọ́ pé ìdààmú kan ṣẹlẹ̀ àwọn ẹ̀mí yẹn ló ń sọṣẹ́ ẹ gbọ́ pé ìgbéyàwó kan wà wọ́n ti ń fẹ́ra wọn kàn déédéé dàrú iṣẹ́ tiwọn nìyẹn
àwọn náà ní ministry àwọn ẹni òkùnkùn ayé nìyẹn. àwọn náà wá láti wá ṣe ìkórè sí ìjọba òkùnkùn. wọn ò ní rí èmi àti ẹ, wọn ò ní rí wa mú lórúkọ Jésù, wọn ò sì ní jẹ wá lérè lórúkọ Jésù Kristi Olúwa wa. wá gbàdúrà, nítorí pé tí o bá fẹ́ dojú ìjà kọ wọ́n o lè dá ṣe. lẹ́yìn tó ti yin Ọlọ́run lógo tẹ́ tó bá wà láàyè ara ẹ, dúpẹ́ kó gbé Ọlọ́run ga kó kọrin, ṣùgbọ́n kò sí àkókò ń bì á fún aláwọn prayer point tá a lè gbà ní. lẹ́yìn tó ti ṣe yẹn tán, tó ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Kristi, tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, tó ti wo tó ti yẹ ìgbé ayé ẹ̀ wò pé kí Jésù kó tún ọ ṣe, pé kí Olúwa kó sọ ẹ́ di mímọ́, wá gbàdúrà. Olúwa ró mi ní agbára, ẹ̀mí mímọ́ ró mi ní agbára, ró omi ara mi lágbára, ró ẹ̀jẹ̀ mi ní agbára, ró ẹ̀mí mi ní agbára, ró ẹran ara mi ní agbára, agbára mọ́rin mi fín, agbára tí ẹ̀mí òkùnkùn lè dúró dè. Olúwa fi ró mi. Pàápàá jùlọ àwa tí a jẹ́ oníṣẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run. tó o bá ní agbára Ọlọ́run nínú ayé rẹ, o ò lè bá àwọn aláṣẹ òkùnkùn jagun, o ò lè bá wọn jagun, wọ́n sì ń bẹ jagun, nítorí pé ìlàkàkà ẹ láyé yìí àwọn ń rí ẹ, wọ́n mọ́nítọ̀ ẹ. ìgbà míì wà ọwọ́ ẹ fẹ́ tẹ̀ wá gbọ́n dànù, ṣùgbọ́n tí agbára Ọlọ́run bá wà pẹ̀lú ẹ, wàá máa borí wọn, wàá máa ní ìṣẹ́gun lórí wọn. nítorí ìdí èyí, pàápàá jùlọ àwa tá a jẹ́ oníṣẹ́ Ọlọ́run, pàápàá àwọn tí Ọlọ́run ń lò fún iṣẹ́ ìtúsílẹ̀, tí ó bá ka ìwé iṣẹ́ àwọn àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8, ó sọ báyìí wípé, that is Acts of Apostles chapter 1 verse 8, ó ní ṣùgbọ́n ẹ̀yin ò gbàgbára nígbà tí ẹ̀mí bá bà lé yín, ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem, ní gbogbo Judea àti káàkiri gbogbo àgbáyé. ìyẹn ni wípé Jésù gan sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, bẹ́ẹ̀ bá jáde, ẹ̀mẹ́yìí tí jáde, ẹ gbọ́dọ̀ dúró ní Jerusalem títí tá ó fi gba agbára Ọlọ́run. nítorí ìdí èyí, ìwọ ọmọ Ọlọ́run o nílò agbára, ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa gbà. Olúwa ró mi ní agbára, ró ìṣẹ̀dá mi ní agbára, ró omi ara mi ní agbára, ró ẹ̀jẹ̀ mi ní agbára, agbára mọ́rin mi fín, agbára tí àṣàsí ọ̀ràn, agbára tí ipá òkùnkùn ò lè dojúkọ. Olúwa gbé wọ̀ mí ojoojúmọ́. O ní oníṣẹ́ Ọlọ́run ní láti máa gbàdúrà yìí fún ìrónilágbára. máa lo Psalm 29 kò fi gbà á. ó ní ohùn Olúwa ń bẹ lórí omi púpọ̀, ohùn Olúwa lágbára. wà ní Olúwa fọhùn agbára rẹ sínú ayé mi, ohùn agbára rẹ tí ó tú mi sílẹ̀ kúrò ní gbogbo ìdè tí ọ̀tá lè fi yí mi ká. agbára iná ẹ̀mí mímọ́ jẹ́ kó wọnú ayé mi. Olúwa tún dá agbára rẹ dá sínú ayé mi. iná ẹ̀mí mímọ́, Olúwa tún náà ẹ̀mí dá sínú ayé mi. Olúwa ó sì ṣe iṣẹ́ ìyanu ayé rẹ. àwọn oníṣẹ́ Ọlọ́run á láti mọ̀ pé èṣù gan fúnra rẹ̀, òun gan ti jẹ́ oníṣẹ́ Ọlọ́run rí. tí a bá lọ sínú ìwé Ezekiel orí 28, Ezekiel chapter 28, tí a bá lọ sí ìwé Ezekiel, èṣù gan fúnra rẹ̀, òun gan ti ṣe oníṣẹ́ Ọlọ́run rí. ó ti wà ní ipò gíga rí, ó ti jẹ́ ní àmì òróró rí. tí a bá wo chapter 28 ẹ̀, tí a wá wo ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 19, ẹ jẹ́ kí n kà lédè Yorùbá. ó ní ìwọ ti wà ní Édẹ́nì ọgbà Ọlọ́run, onírúurú òkúta iyebíye ní ìbora rẹ̀, sádíù, tópásì àti dámọ́ndì, bẹ́rílì, oníkì àti jáspérì, sáfírè, emeradi àti kábúkúlì àti wúrà. iṣẹ́ ìlú rẹ àti ti fèrè rẹ lé àpèsè nínú rẹ lé ọjọ́ tí a dá ọ. ìwọ ni kérúbù tí a nà tí o sì bò, èmi sì ti gbé ọ kalẹ̀. ìwọ wà lórí òkè mímọ́ Ọlọ́run, ìwọ tí ń rìn sókè rìn sódò láàrin òkúta iná. ẹsẹ̀ 15, ìwọ pé ilé ọ̀nà rẹ láti ọjọ́ tí a ti dá ọ títí a fi rí àìṣedéédé nínú rẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ òwò rẹ àwọn ti fi ìwà ipá kún àárín rẹ, ìwọ sì ti ṣẹ̀. nítorí náà èmi ó ṣe sọ ọ́ nù bí ohun aláìlọ́wọ́ kúrò ní òkè Ọlọ́run. èmi ó sì pa ọ́ run, ìwọ kérúbù tí o bò kúrò láàrin òkúta iná. verse 17, ọkàn rẹ gbé sókè nítorí ẹwà rẹ, o ti bà ọgbọ́n rẹ jẹ́ nítorí dídán rẹ. èmi ò bí ọ lulẹ̀, èmi ò gbé ọ kalẹ̀ níwájú àwọn ọba kí wọ́n lè wò ọ́. ìwọ ti bà ibi mímọ́ rẹ jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé rẹ, nípa àìṣedéédé ọwọ́ rẹ. nítorí náà èmi mú iná
iná jáde láti àárín rẹ, èmi ò mú iná jáde láti àárín rẹ, yóò ju ọrun, èmi ò sì sọ di eérú lórí ilẹ̀ lójú gbogbo àwọn tí ń wò ọ́. Gbogbo àwọn tí ó mọ̀ ọ́ láàrin àwọn orílẹ̀-èdè lé ẹnu ó yà sí ọ, ìwọ ò jẹ́ ẹrú, ìwọ kì yóò sì sí mọ́ láé. Ẹ wo ègún tí Ọlọ́run fi lé, òun náà ti wà gẹ́gẹ́ bí oníṣẹ́ Ọlọ́run, so ó mọ ọ̀nà láti fi bí oníṣẹ́ Ọlọ́run ṣubú. ìyẹn ló ń ṣe láti gbàdúrà, agbára tí mi ò fi ní rí, tí agbára òkùnkùn fi ní rí mi mú, Olúwa gbé wọ̀ mí. Gbólóhùn kejì lélẹ́yìn, wàá ní lórúkọ Jésù, agbára kágbára tó wù tó yí mi ká láti ṣe mí níbi, lórúkọ Jésù ẹ máa wọnú ìdè lọ. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó bá rìn sí, àwọn monitoring spirit máa ń wà ń bẹ̀, àwọn ẹ̀mí àìmọ́ kan máa ń wà ń bẹ̀. O fẹ́ lọ gbaṣẹ́, o fẹ́ lọ ṣe nǹkan kan tó jẹ́ gidi, o láti fi gbogbo àwọn ẹ̀mí monitoring spirit yẹn, àwọn agbára òkùnkùn yẹn, Olúwa jẹ́ kí wọ́n wọnú ìdè lọ. Ẹ̀jẹ̀ Jésù máa bu ìfọ́jú lù wọ́n. Gbogbo àwọn tí a yàn tì mí, àwọn ọ̀tá aláyànlé, Olúwa sọ wọ́n sínú ìdè. Gbólóhùn kẹta lélẹ́yìn, àwọn tí èṣù tún gbé iṣẹ́ fún, wọ́n tún, ìyẹn ni pé àwọn ẹ́jẹ̀ǹtì kan wà tó tún gbé iṣẹ́ fún. Tí o bá ka ìwé Isaiah 47 ní verse 12, ẹ jẹ́ kí n wò ó torí àkókò wa. Isaiah 47 verse 12, ẹ jẹ́ kí n sáré kà á. Ó ní, dúró nísinsìnyí tí ìwọ ti ṣe àfọ̀ṣẹ rẹ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ, èyí tí ó ti fi ṣe iṣẹ́ ṣe láti ìgbà èwe rẹ wá, bí ó bá ṣe pé ó lè jẹ́ èrè fún ọ, bí ó bá ṣe pé ìwọ lè borí, bí ó bá ṣe pé ìwọ lè borí. Yẹn ni pé àwọn kan wà tí èṣù tún gbéṣẹ́ fún, àwọn yàtọ̀ sí àwọn aláfọ̀ṣẹ. Àwọn kan wà tó jẹ́ aláfọ̀ṣẹ, ilẹ̀ ṣe rí àwọn wòlíì alágbàgbà yìí lénìí, ẹlòmíì kó sọ́wọ́ wọn. Àwọn aláfọ̀ṣẹ bí wọ́n bá ṣe wí báyìí, a sì ṣe mọ́tò ọ̀hún lára. Ìdí ẹ̀ ló ṣe láti mẹni tí Kristi ṣe. Tó o bá mẹni tí Kristi ṣe, tí a bá ti ń sọ àsọtẹ́lẹ̀ agbagba yìí tí a fi olúgbòhùn sọ, wàá yí dànù pé lórúkọ Jésù àti kọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ wà nínú ẹ, ọ gbọ́dọ̀ kún fún ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá ti ń sọ, o láti yí dànù. Ìkan tí wàá bá mi lérí ńgbà kan, ó ń gbé ẹjọ́ ta ló lọ́kọ yìí, mo ń try láti wo kí ló ń ṣẹlẹ̀ nú ẹ̀mí, ṣé aràn ni àbí owó àgbà tí mo tọ́lọ́ wá jẹ́ kí n mọ̀ pé mo wá sọ fún mo ní wá ọkọ̀ tó ní mọ́gbéjáde máa lò pẹ́pẹ́pẹ́pẹ́, ọ̀yá jáde kò ń bí ọmọ ẹ̀ tó wá bá ń bí ni ikọ̀ ló wá bá ń bí. Aláti ní ìdánilójú nínú Kristi, a gbọ́dọ̀ mẹ́ni tí àwa sìn, tí àwa gbẹ́kẹ̀lé, ẹni tí a gbàgbọ́ a gbọ́dọ̀ mọ̀, a gbọ́dọ̀ ní àṣẹ wà tí a fi fún àwọn onígbàgbọ́ tòótọ́. Kò dìgbà tí wọ́n da oró lé ọ lórí kí àṣẹ yẹn tó mọ bá ọ ṣiṣẹ́. Níwọ̀n ìgbà tó bá ti mọ ẹni tí Jésù, torí Jésù sọ fún wa, ó ní àmì wọ̀nyí ni ó mọ bá àwọn tí ó bá gbàgbọ́ lọ lórúkọ mi, ẹ lé ẹ̀mí èṣù jáde, ẹ gbọ̀wọ́ láláìsàn, ara wọn ó sì dá. Ọ̀pọ̀lọpọ̀ àti àwọn iṣẹ́ wọn rèé, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ wọn, àwọn awòye oòrùn, wọ́n ń lo oòrùn láti wo ìràwọ̀ ẹ, láti wo ọjọ́ iwájú ẹ. Àwọn ní awòye ìràwọ̀, àwọn ní a fi òṣùpá sọ àsọtẹ́lẹ̀. Àwọn wà wá gbàdúrà pé lórúkọ Jésù, gbogbo iṣẹ́ àfọ̀ṣẹ tí ẹnikẹ́ni lè máa lò lé mi lórí tàbí lé àwọn ọmọ mi lórí, lórúkọ Jésù kó máa di asán. Gbogbo iṣẹ́ àfọ̀ṣẹ tí ẹnikẹ́ni lè máa lò lé mi lórí tàbí lò lé àwọn ọmọ mi lórí, kó máa di asán. Gbogbo iṣẹ́ àjẹ́ tí ẹnikẹ́ni lè máa lò lé mi lórí tàbí lò lé àwọn ọmọ mi lórí, lórúkọ Jésù kó máa di asán. Gbogbo iṣẹ́ àjẹ́ tí ẹnikẹ́ni lè máa ṣe lòdì sí mi, lórúkọ Jésù ẹ gbiná, lórúkọ Jésù ẹ máa bàjẹ́. Wàá tún gbàgbọ́ lóyìí pé gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣètò sínú òṣùpá tàbí sínú oòrùn tàbí sínú àwọn ìràwọ̀ lòdì sí mi, kó máa di asán lórúkọ Jésù, kó máa bàjẹ́. Nígbà tí àwọn ènìyàn, tí àwọn ọ̀tá bá lépa èèyàn kan, bóyá mú aṣọ ẹ̀ àbí wọ́n mú irun ẹ̀ àbí wọ́n mú kankan lára ẹ̀ láti fi ṣe níbi, tí wọ́n wá ṣàṣìtì ọ̀ràn, wọ́n bẹ oòrùn. Ọlọ́run dá oòrùn àti òṣùpá fún àyípadà ọjọ́, ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn wọ́n máa ń lọ ń yà lò torí àwọn ti mọ àṣírí kan èyí tí ìwọ kò mọ̀. Wọ́n á ní àdàbí tí ò bá sí lábẹ́ oòrùn lókù, àdàbí tí ò bá kí ń mu omi lókù, àdàbí tí ò bá kí ń tẹ ilẹ̀ lókù. Wá gbàdúrà, Olúwa o, gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣètò rẹ̀, tí a ti program sínú òṣùpá, sínú oòrùn, sínú àwọn ìràwọ̀, sórí ilẹ̀ lòdì sí mi, lórúkọ Jésù kó máa bàjẹ́, kó máa fọ́. Àwọn gbólóhùn àdúrà tó máa gbà nìyẹn o. Àwọn àṣírí ló ń gbọ́ yẹn. Ojoojúmọ́ ni kó máa gbà, kó máa bà gbogbo iṣẹ́ wọn jẹ́.
torí pé gbogbo program tí wọ́n ti gbé yí ọká kẹ́mi máa fọ́ dànù. wàá tún gbọ́ àdúrà lòdì sí àwọn ẹbọra òru. àwọn ẹbọra òru wà tí wọ́n máa ń ṣiṣẹ́ ibi láàrin òru ní ìgbà tí ènìyàn sùn. Jésù sọ ó nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó sì gbin èpò sáàrin àlùkámọ̀ ọba tirẹ̀ lọ. nígbà tí ènìyàn sùn àwọn ẹbọra òru àwọn la fúnni ló ń jẹjẹ lójú oorun, àwọn la ti ojú oorun taari ọjà ògo dànù. àwọn náà ni wọ́n ba ìràwọ̀ jẹ́ mọ́ ọmọ ológo lára ní ìgbà tí wọ́n bá ń sùn. wàá gbàdúrà lòdì sí wọn. àwọn ni à ń pè ní fárífárí ojú oorun. ẹlòmíì wà á sùn lọ́wọ́ á ní wọ́n ń gẹrí fóun, á ní wọ́n fárí yẹn dáadáa. ẹlòmíràn wà á ní òun sùn báyìí wọ́n bẹ̀ sí ní bá ní àjọṣepọ̀ lójú oorun. àwọn tí wọ́n ń ba ìràwọ̀ rẹ jẹ́ lélẹ́yìí, àwọn ẹbọra òru lélẹ́yìí. wàá wá gbàdúrà gbogbo iṣẹ́ ẹbọra òru, gbogbo iṣẹ́ fárífárí ojú oorun, gbogbo àwọn atojú oorun ba ìràwọ̀ ògo jẹ́ lórúkọ Jésù. kí iṣẹ́ wọn kó máa bàjẹ́ kó máa di asán lórúkọ Jésù. gbogbo iṣẹ́ wọn, gbogbo tí mo tójú oorun jẹ́ tó ń yọ ògo mi lára, tó ń da àyànmọ́ mi láàmú, ọyẹ ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde. wàá bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run. gbólóhùn karùn-ún lélẹ́yìí, gbogbo májẹ̀mú abánilòpọ̀ lójú oorun, Olúwa àwọn afúnni ló ń jẹjẹ lójú oorun kó máa fọ́ lọ́rọ́ báyìí. gbogbo májẹ̀mú ẹlòmíì wà wọn ò lè bá dá májẹ̀mú lójú ayé, wọn ò lè bá dá májẹ̀mú lójú ayé. ṣùgbọ́n mọ̀ pé tí a bá dójú oorun ní ìgbà tí o ti wà powerless, nígbà pàápàá jùlọ tó bá jẹ́ ẹni tó kàn máa ń sùn láì gbàdúrà, wọn á wá bá ọ dá májẹ̀mú tí wọn lè bá ọ dá lójú ayé. gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí a mú mi wọ̀ látojú àlá lórúkọ Jésù kó máa fọ́, lórúkọ Jésù kó máa bàjẹ́, lórúkọ Jésù kó máa fọ́. ọmọ Ọlọ́run má ṣe sùn. ọmọ Ọlọ́run ò gbọ́ olórin ẹni oní Christian má ṣe jáfara gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí líyàrin ọ̀tá ló wà má ṣọ́ra má gbàdúrà, má ṣọ́ra má gbàdúrà, má ṣọ́ra má gbàdúrà, má ṣọ́ra má gbàdúrà, àdúrà ló lè ṣẹ́gun. wá gbàdúrà lòdì sí gbogbo àwọn iṣẹ́ ẹbọra, àwọn iṣẹ́ ẹbọra òru làwọn ẹni bí yẹn ní wọ́n máa ń ṣèkà, ní wọ́n máa ń ṣiṣẹ́ ibi. àwọn ẹ̀mí kẹ́mí, àwọn ẹ̀mí kúrékùré, ẹ̀rí pé gbà míì wọ́n ní káwọn aláboyún ẹ má rìn láàrin ọ̀gànjọ́ o, ẹ má rìn nínú oòrùn o, tó náà pé àwọn ẹbọra kan rìn nígbà yẹn. iṣẹ́ àwọn ẹ̀mí àìrí yẹn nìyẹn, àwọn ẹ̀mí òkùnkùn yẹn nìyẹn. àdúrà ni let me tell you, ṣé mọ̀ pé àwọn babaláwo gan, àwọn oníṣègùn àṣàṣì ọ̀ràn wọn because ẹ̀mí àìrí ni wọ́n, ẹ̀mí àìrí ni wọ́n. wọn àṣàṣì ọ̀ràn wọ́n máa ń bẹ̀ wọ́n ni. yẹn làwọn sì máa ń sọ wípé wọ́n á ní wọ́n ṣe ẹ̀yọ́nú, wọ́n á ní wọ́n ṣe ẹ̀bẹ̀ àwọn àgbà wípé kí wọ́n lè bẹ̀ wọ́n á lọ bẹ̀ wọ́n ni wọ́n á rúbọ. tó bá dẹ̀ wọ́n lè má gbọ́, wọ́n ti gbà tá à ń ṣe Yorùbá níléèwé. wọ́n ní nígbà kan ní àwọn odù tí ó gbé ajogun wá, àwọn 8 lajogun ẹ̀mí ni wọ́n. àwọn ló wà nínú òfò, àdánù, àìní, àìríṣe, àìrọ́mọbí. ogun tó ń jà ẹ̀yẹn ẹ̀mí kan ló wà in charge. àwọn ẹ́jẹ̀ǹtì Sátánì kan ńlá ní kó dúró tì ọ́. wá gbàdúrà gbogbo ikọ̀ Sátánì ta ní kó dúró tì mí, ẹ fi mí lẹ̀ lórúkọ Jésù. ẹ máa jáde lẹ́ máa wọnú ìdè lọ. àáké iná ẹ̀ mọ́kọ́ dáhùn lórí wọn. gbogbo alágbára tí ń mọ́nítọ̀ ayé mi, gbogbo ẹ̀mí òkùnkùn tí ń mọ́nítọ̀ mi lórúkọ Jésù, ẹ máa gba ọgbẹ́ láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ wá. ẹ máa gbiná sọnù. ìgbà míì wà wọ́n á lo pẹpẹ òkùnkùn, wọ́n á gbé pẹpẹ sílẹ̀ tí àwa pè ní altar. wọ́n á lọ sínú shrine wọn, wọ́n á gbé pẹpẹ yẹn kalẹ̀, wọ́n á máa pe orúkọ ẹ, wọ́n lè máa pe orúkọ ìyá ẹ. wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ á ní kí lórúkọ ìyá ẹ, kí lórúkọ bàbá ẹ, ìran bolẹ́ tí wọ́n ti wá. wọ́n á bẹ̀rẹ̀ sí ní wádìí ayé ẹ. wọ́n á gbàdúrà gbogbo pẹpẹ kí pẹpẹ ibi tá a torí tèmi gbé kalẹ̀ lórúkọ Jésù ẹ gbiná, lórúkọ Jésù ẹ gbiná. ta lẹni náà tá a gbé sẹ́rán tó níbi tó ń bá fi ẹsẹ̀ yìí rìn dé òun ó fi ṣe mí níbi. Ọlọ́run sọ ẹsẹ̀ yẹn di arọ. gbogbo ẹsẹ̀ tí wọ́n fi ń rìnrìn àjò ibi kiri lórí mi, ìdá iná ẹ̀ mọ́kọ́ dáhùn níbẹ̀ lórúkọ Jésù. Olúwa fún mi ní ìṣẹ́gun, mú mi borí ní gbogbo ọ̀nà. ó tún wá padà sórí agbára Ọlọ́run. ró mi ní agbára, ró ẹran ara mi ní agbára, ró ẹ̀mí mi ní agbára, ró ìṣẹ̀dá mi ní agbára. gbogbo fàtà ti ta sí mi, ètò ń yọ ayé mi lẹ́nu, ọyẹ ẹ máa jáde lọ. lo Psalm 64 kó fi gbàdúrà yìí pé gbogbo ọfà tí a ti rán láti inú ìjọba òkùnkùn láti máa lé ẹlòmíín wà. ó ní àfojúsùn
bóyá ó ń lọ fún ó fẹ́ lọ gba bísínẹ̀sì kan wọ́n ti ta fà àjákulẹ̀ síwájú bó bá ti ń lọ bì kan fi lé ọlọ́run lọ́wọ́ fi ọ̀nà bíbélì sọ fún wa nínú Psalm 37 verse 5 ó ní fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú òun yóò sì múṣẹ́ ó láti fi ọ̀nà rẹ lé ọlọ́run lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣe ẹlòmíì akàntì ẹ̀wà kíálẹ̀ akàwé àwọn kan tiẹ̀ máa ń sọ́ọ̀sì kò ní ìdí àdúrà ó ń jẹun lásán ó gbàdúrà ọ̀fẹ́ tinú mo ti rẹ́yìn kan tí mo bá pàdé mo ní kí ló dé ẹsẹ̀ dẹ̀ dá egun dẹ̀ yọ kí ló dé nínú sitting room ó ní láìlọ́hún ẹ̀wọ̀n láìlọ́hún black láìlọ́ yẹn ló kàn kọ́ lẹ́sẹ̀ ó dẹ̀ ṣubú ẹsẹ̀ sì dá egun sì yọ sójú lásán ni gbogbo pàkúté tí ọ̀tá dẹ sílẹ̀ fún mi ẹ̀ má ma kakú gbogbo kòtò tí ọ̀tá gbẹ́ sílẹ̀ jẹ́ kí wọ́n tira wọn kó síbẹ̀ jẹ́ kí wọ́n lọ dípò mi níbẹ̀ olúwa fún mi ní ìṣẹ́gun ẹ̀mí má jà fún mi olúwa ó sì jà fún ọ yóò dára fún ọ wọ́n ló borí wọn máa gbàdúrà tọ̀sán tòru má ṣe sinmi má ṣe sàárẹ̀ Kristẹn má ṣe jáfàrà gbọ́ bágẹ́lì rẹ ti wí líyàrin ọ̀tá ló wà má ṣọ́ra má gbàdúrà ẹlòmíì ṣubú kì í ṣe pé ó fẹ́ ṣubú o wọ́n ti ń rẹ̀kẹ́ wọ́n dẹ̀ ṣètò ìtàkùté yẹn ó sì mú olúwa ò ní jẹ́ kí wọ́n mú ọ wọn ò ní mú èmi náà yóò dára fún ọ orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run láti ìjọ The Redeemed Christian Church of God Fountain of Power orísun agbára English Òkè Yorùbá Parish tó kalẹ̀ sí number 11965 Bison Street suite 106E Houston Texas 77099 ibẹ̀ la wà ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí díàjọ pàdé jákàjọ gbàdúrà ó lè pè mí lórí nọ́mbà mi àgbàdúrà olúwa ogun àṣẹṣẹ pè mí lórí +1 281 857 3658 yóò dára fún ọ yá gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí rebati ladiada zindika intuli idima kahaita radindari amaka santari alika muratali adi amaka sanda mo gbàdúrà bó ti ń gbọ́ mi agbá ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ agbára tí ó já ọgbà kó lọ́wọ́ ogun tó gbé ọ hánu yẹn mo pa láṣẹ agbára náà kó balẹ̀ ọ níbi tó wà yẹn kí àánú ọlọ́run kó wá ọkàn lórúkọ Jésù gbogbo ọ̀nà tá a ti dí mọ́ lẹ́yìn àdúrà ìwọ ya kó máa ṣí kí ọ̀nà kan máa ṣí torí ìwé Ẹ́sáyà 45 sọ fún olúwa lóun ó lọ síwájú rẹ̀ láti ṣí àwọn ilẹ̀kùn láti fọ́ gbogbo láti sọ gbogbo ibi wíwá wọn ni yóò sì sọ di títọ́ yóò dára fún ọ ọ̀nà ṣí fún ọ ọ̀nà là fún ọ lọ́ọ̀rẹ́ máa ṣe rere lọ́ọ̀rí àánú gbà lọ́ọ́ ṣe àṣeyọrí kó o wá jẹ́rìí ayọ̀ kó o pè mí láìpẹ́ pé pásítọ̀ mo mọ̀ lẹ́rìí lórúkọ Jésù wàá jẹ́rìí lórí ọmọ yẹn wàá jẹ́rìí lórí iṣẹ́ yẹn lórí alábàágbé ọjọ́ iwájú tó ń wá yẹn wàá jẹ́rìí lórí ipò fẹ́ bímọ yẹn mo pàwọ́sẹ̀ ọlẹ́ ayọ̀ kó sọ nínú rẹ gbogbo ọwọ́ tí ọ̀tá gbélé ikùn yẹn kó gbẹ dànù kí ikùn rẹ kó ṣí kó bí ọmọ rere kó rí tiẹ̀ ṣe lórúkọ Jésù Kristi olúwa wa amen. The Bible says, I will not die, but live and declare the glory of God in the land of the living. You are the one that will claim every good thing for yourself. If they say there is going to be doom, say that is not concerns you. That is not your own. Minus Jesus Christ in our life, we become nothing. We become nothing. No Jesus, no anything in our life. And whatever we have, whatever power we have, whatever authority we have today is because Jesus lives in us. Today, I speak with authority of the Holy Spirit that in the name of Jesus, you will be fruitful in the mighty name of Jesus.